Àṣà àti ìṣe jẹ́ ohun tó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá tí àwọn àgbààgbà àti ọmọdé kì í fi ọwọ́ yẹpẹrẹ mú rárá. Ọ̀kan pàtàkì sì ni eégún gbígbé jẹ́ nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá nítorí ọ̀pọ̀ àǹfààní tó wà nínú ẹ̀. Àwọn eégún kì í ṣàdédé jáde nílẹ̀ Yorùbá. Wọ́n ní ìgbà àti àkókò tí wọ́n máa ń jáde láàárín ọdún. Lára ọdún ìbílẹ̀ wa náà ni ọdún eégún wà. Lọ́pọ̀ ìgbà, lásìkò ayẹyẹ tàbí ọdún kan ni eégún máa ń jáde. Àwọn eégún wà tó jẹ́ pé wọn kì í jáde ní ọdọọdún, àmọ́ tó jẹ́ pé lẹ́yìn ọdún 2 tàbí ọdún 3 ni wọ́n máa ń jáde. Oríṣiríṣi eégún ló wà. Bí a ṣe ní eégún aláré, eégún onídán wà, bẹ́ẹ̀ náà ni àwọn eégún alárìnjó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà. Eégún kì í ṣe ohun tí èèyàn kan lè ṣàdédé gbé o. Ó ní àwọn ìdílé tó máa ń gbé eégún nílẹ̀ Yorùbá tó sì máa ń tọ̀ láti ìran díran. Àwọn ìdílé yìí ni wọ́n máa ń sábà pè ní ọ̀jẹ̀, bí Ọ̀jẹ́labí, Ọ̀jẹ́túndé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà bí èèyàn kan yóò bá gbé eégún tàbí tí ìdílé kan yóò bá mú kí eégún rẹ̀ jáde, ó ní ọ̀pọ̀ ètùtù tí wọn yóò ṣe, èyí tó sọ bí eégún ti ṣe pàtàkì tó. Lásìkò tí eégún bá ń jáde, pàápàá tó bá jẹ́ àwọn eégún ńlá, onírúurú àwọn ayẹyẹ ló máa ń wáyé láti fi sààmì sírú ọdún bẹ́ẹ̀, bí idán pípa, ijó jíjó, orin kíkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ eégún yìí ló máa ń fẹ́ fi ara hàn pé àwọn làgbà àti pé àwọn mọ orúkọ tí ewé àti egbò ń jẹ́ ju ara wọn lọ. Kò sí àníyàn wípé ilẹ̀ Yorùbá ní àwọn egúngún tó lágbára gidi gan tí orírun wọn kò sì lè parẹ́ láéláé wà. Lára àwọn àgbà eégún tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá ni eégún Olóòlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wá ṣeni láàánú wípé bí wọ́n ṣe sọ ọdún eégún dà lákòókò yìí jẹ́ ohun tó ń kọni lóminú. Àbí kí ni ká ti pe ọdún eégún tó máa ń dùn táwọn èèyàn fẹ́ràn láti máa lọ wòran ẹ̀. Yálà ó jọmọ elégún tàbí o kì í ṣọmọ elégún, inú àwọn èèyàn máa ń dùn láti lọ wòran eégún. Kí wá ni ká ti pe ti ọdún eégún tó di ti yọ àdá yọ̀bẹ ṣára ẹni ṣera ẹni léṣe. Tí ọdún eégún wá di èyí tá à ń fòró àwọn èèyàn láwùjọ, tá à ń fòró ẹ̀mí àwọn èèyàn, tó di wípé àwọn èèyàn ń pàdánù ẹ̀mí wọn lákòókò ọdún eégún. Ṣé àṣà náà rèé àbí ìwà àṣà? Kí làwọn ìdílé ọ̀jẹ̀ ń wò? Eléyìí ló mú fọ́nrán yìí jáde lórí ọdún eégún kan tó wáyé láìpẹ́ yìí. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀, eégún aláré. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Èwe ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tátọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 091504969. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú
Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí.